Ẹ káàárọ̀ Ọ̀gbẹ́ni Yakub. Ẹ káàárọ̀. Báwo ni? Dáadáa. Ní àná mo rántí pé Ádámù ó parọ́. Ẹ wá ń sọ pé kò dáa kọ́mọ kékeré máa parọ́. Kí ni ìtàn tẹ́ ẹ fẹ́ sọ fún wa lórí pé tí ò fi dáa kéèyàn máa parọ́? Ìtàn kìnìún àti ọmọ. Ó yá ṣàlàyé fún wa ká gbọ́. Nígbà kẹrin ọmọ kẹrin ti wá àti ọmọ ń parọ́ bòbòbà. Ok. Nígbà yẹn. Dòdòdà mo gbọ́. Nígbà yẹn ó ti parọ́ bòbòbà. Pé kí ni? Kìnìún ọmọ. Ok. Nígbà yẹn àwọn ìyàwó ti rò pé kìnìún àti wọ́n ti lọ ṣùgbọ́n kìnìún kan sí ibi kẹ̀kẹ́. Ok. Tọ́. Nígbà yẹn kìnìún kẹ̀kẹ́ ó ti wá àtọ̀tọ̀ pé kìnìún àti wọ́n nígbà yẹn wọ́n ti rò pé bọ́n parọ́. Wọ́n rò wọ́n wá kí ló wá ṣẹlẹ̀? Kìnìún ti jẹ. Kìnìún jẹ́? Nítorí ìdí èyí kí ni kò yẹ kí èèyàn mọ̀ sí? Parọ́. Kò yẹ kí èèyàn mọ̀ sí kí ni? Parọ́. Kò yẹ kí èèyàn mọ̀ parọ́? O ṣeun Àkànjí fún ìmọ̀ràn tó fún wa yìí o. A sọ fún àwọn kékeré kí wọ́n mọ̀ sí kí ni mọ́? Wọ́n mọ̀ parọ́ mọ́. O ṣeun gan-an ni o. Ó dàbọ̀ o. To our YouTube channel, Yoruba Pikin, and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀.